ọkàn ọmọ ènìyàn, kí Bíbélì ṣe ṣàkàwé rẹ̀ pé ọkàn ọmọ ènìyàn yóò burú jáì. Èyí ni sí pé ìpele búburú ni pé ó burú jáì, pé ó jinlẹ̀, ó jìn gan-an débi pé ẹ̀sọ́ ni ká yọ̀ mọ nǹkan nínú ọkàn ọmọ ènìyàn. Wòlíì Jeremáyà orí 17 ẹsẹ̀ 9 níbẹ̀ Bíbélì ṣàtẹnumọ́ o pé ọkàn ọmọ ènìyàn yóò burú jáì, pàápàá ọkàn kan ti rà padà, ọkàn èèyàn alárìmọ́ Ọlọ́run. Nítorí níbi kàíkà ní Jeremáyà orí 17 ẹsẹ̀ 9, Ọlọ́run ń wo ipò kẹ́ Júdà kẹ́hà lórí àkókò òní. Ẹnu wọn kàn rí ṣe wí pẹ̀lú kété òfẹ́ kò ní sí Júdà ọmọ Ísírẹ́lì lúgbẹ́ ẹni. Wọ́n ti pàpà yọ ìyà síbi ibi ẹ̀ṣẹ̀ olòdì sí òfin Ọlọ́run. Ọlọ́run mú o nípasẹ̀ ẹ̀mí rẹ̀ wí títí ọkàn ọmọ ènìyàn mò burú o. Ẹ̀sọ́ ni yóò ronú ibi kọ̀ọ̀kan ọmọ ènìyàn kan yóò yà sí. Ọ̀yàn yóò jókòó gan kẹ́ a jẹun kẹ́ bá wa jẹun lọ́wọ́lọ́wọ́ bá kẹ́ ìwé ìgbádùn àsìkò gbé síwájú. Ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ lọ́hùn, ọkàn rẹ̀ yóò yà sí ẹgbẹ̀rún ọ̀nà. Kò jẹ́ pé ọdún ni yóò mú ṣe ọ́ lé jàmbá. Ọkàn ó sò jinlẹ̀, ó fẹ̀rẹ̀ gẹ̀jẹ̀, ó pín yẹ́lẹyẹ̀lẹ débi pé ẹ̀sọ́ ni yóò tọpasẹ̀ òkè kọjá nínú ọkàn ọmọ ènìyàn lè ṣẹ́jú àáyá kan. Òun ni akọ́ṣẹ́mọṣẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀sìn ti Ọlọ́run Olódùmarè. Wọ́n rẹ̀ mú ọ̀rọ̀ kan ọ̀dà kan mú ṣe àṣekágbá rẹ̀ pé òdìbàjẹ́ ọmọ ènìyàn. Àrìn á tọpasẹ̀ rẹ̀ dí àkókò kí Sátánì ejò láéláé àrékérekè nì kò yí ọkàn ọmọ ènìyàn kò yí lòdì sí òfin Ọlọ́run. Látùgbẹ́ ẹni bẹ̀rẹ̀ ọkàn ọmọ ènìyàn ó burú jáì. Kọ́ bá dẹ̀ lọ sínú ìwé epísítélì Pọ́ọ̀lù sí ará Róòmù orí kínní níbẹ̀ ẹsẹ̀ 29 dé ẹsẹ̀ 32. Ó bẹ̀ sí mẹ́rin bá lọ́ra wọn kẹ́yà gbénú ọkàn ọmọ ènìyàn, pàápàá ọkàn kan bá tí mo ti lù yí padà ọkàn. Èrèdí lèyí ni wẹ́ àmúdọ́ra dánni kọ́ ni, wẹ́ àgbẹ́kẹ̀ lọ́ni kọ́ ni. Àjọ ọmọ kọ́ ti bá ìran nìyẹn yá lò. Olólùmúrin mú ipò kalẹ̀ ológo ẹ̀ àìkété àṣírí ayé o. Àwọn ìlágbájálé àwọn ìmọ̀ yóò ṣe ìyàgbé yìí kẹ́yà ṣe ó lé jàmbá. Kọ́ bá o Róòmù orí kínní ẹsẹ̀ 29 ni wàá rí pé láti bẹ̀ lẹ́sẹẹsẹ náà tó wí ọkàn ọmọ ènìyàn ó kún fún àríṣòdodo. Àríṣòdodo wàá bá lébẹ̀. Wàá bá àgbèrè nínú ọkàn ọmọ ènìyàn ó burú. Wàá bá ìkà nínú ọkàn ọmọ ènìyàn. Ojú kòkòrò ibẹ̀ ní gbé. Àrán kan nàmú kọ́ sára ògiri nínú ọkàn ọmọ ènìyàn. Ó lára síkọ́. Ó pànìyàn. Ẹ̀dùgbà kan nìyàn gbígi àgbògbó sókè. Àbí kẹ́ máa dákẹ́ mú géré ọ ni kẹ́ ti pa ni. Òtàn jẹ́ ọjà asọ̀ kàn mọ ọ̀rọ̀ kẹ́lẹ́ kàn mú bàtọ́ ni jẹ́ nínú ọkàn ọmọ ènìyàn. Ọmọ ènìyàn gan pẹ̀lú kọ́lọ́run ti dá a sí ató gan. Ọmọ ènìyàn náà síbẹ̀síbẹ̀ ó ti dé kórìíra Ọlọ́run. Ọkàn ọmọ ènìyàn kún fún àfojúdi. Àìsàn ni yóò mú un sí. Ọkàn ọmọ ènìyàn kún fún ìgbéraga, òhàlẹ̀, àròṣe ohun burúkú kété ayé. Wàá rí ihun múrìnkẹ́ kan ti ṣẹlẹ̀ rí.
ọkàn ọmọnìyàn á lè gbèrò rẹ̀ ẹ́ńjìnì ẹ̀ṣẹ̀ á gbèrò rẹ̀ nínú ọkàn rẹ̀ ìgbà kan bá tí a gbé ẹ̀ṣẹ̀ ni jáde léráyé àrònú pé kí èrò débẹ̀ ṣé ṣàrìgbọràn sóbi ọ ní inú ọkàn ọmọnìyàn ní gbé àrìlúyè nínú kọ̀ọ̀yàn mọ́ líyè kọ̀ọ̀yàn á dalẹ̀ kọ̀ọ̀yàn mọ́ ló fẹ́ ọmọ nìkejì kọ̀ọ̀yàn á ṣagídí kọ̀ọ̀yàn já ọ́nìkẹ́ ẹ̀ lánà ọ̀nìyàn ẹ̀ lánà ọmọ nìkejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ ní mílíọ̀nù lọ oríṣiríṣi burúkú ayé lélọ́kàn ọmọ ọ̀nìyàn kọ̀ọ̀kan yọ̀ èyí tí burú tó jáì ní kí ọ̀nà àbáyọ kọ̀ọ̀yàn tí a mú bọ́ lọ́ọ̀kan burúkú bẹ́ẹ̀ yìí àwòtán rẹ̀ náà ni pé kọ̀ọ̀yàn dé ẹ̀dá tuntun nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi nípasẹ̀ ẹ̀jẹ̀ òwẹ̀nùmọ́ ọmọ bíbí nìkan ṣoṣo Ọlọ́run kò kú láti yí ọkàn ra padà láti mú ọkàn kó ta kẹ́lébẹ̀ kó lébẹ̀ ọkàn ó burúkú kó burú jáì ní àríyá mọ́kàn ẹran ọkàn tí òṣèdá ọ̀tún òun bẹ́ẹ̀lì mú bá wí kọ́ni bá nínú Kristi wí ọ́ dẹ ẹ̀dá tuntun wọn àtijọ́ wí á kọjá lọ kété ọkàn ni Ọlọ́run ajá kò gbé kó lébẹ̀ ọkùn tẹ́ mẹ́nu bà nínú ìwé Ẹ́sódù nínú ìwé Ìsíkẹ́lì gan wọn à mọ́kàn títún wọn à mú kù ọ́ kọ́ bá ṣe tán ronúpọ̀ àdá ẹ̀ṣẹ̀ rẹ jẹ́ ọ wí lọ tọ́ ọkàn rẹ dé ìbàjẹ́ ìrèké pé Ọlọ́run Olódùmarè nípasẹ̀ Jésù Kristi kẹ̀yà wẹ ọkàn rẹ mọ́ kọ́ bá ti wẹ̀ kọ́ mọ́kàn tuntun kù ọ́ orí ọ̀fẹ́ alọ́mọdé ẹ̀ṣẹ̀ mọ́ Ọlọ́run ajá kò mú kù ọ́ ayé rẹ̀ á rẹ̀ gba àdọ̀tun gbogbo ẹ̀ lọ́ á ṣe gbẹ́kẹ̀lé gbogbo ẹ̀ lọ́ nìyàn á rí òríyè lé ọ gbogbo ẹ̀ lé bẹ́ẹ̀ ni rẹ̀ yà jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ lé ọ̀rọ̀ á jìnnà sí ọ gbogbo ẹ̀ ló wà ẹ̀ka òkété burúkú ayé kété wàjà kò kó ọ dànù Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nì kan gbàlà kan ra ọkàn rẹ̀ padà ọ̀dẹ̀ àríbidé sílé ìjọba Ọlọ́run ṣàtúnṣe ayé rẹ.